Ekaasan phone mi ringi lẹ́yìn o. Hello, Desmond. Mi ò gbọ́n kan ló ń sọ yín bolo wà. Àrùwò bíbá náà ti pọ̀jù kúrò níbẹ̀. Ṣó lọ sí ilé-epo ni? Òwá fóònù ní ilé-epo orí òpé ni. Ṣé o mọ̀ pé ó lè blow ni? Kúrò níbẹ̀. Kí ló ṣẹlẹ̀? Àfóònù yẹn náà ò dáná ò dẹ̀ lọ ra láìrìn mi lọ ra gílòjọ́. Okay, mò ń gbọ́ rárá nísìn. Àánú ẹ̀ ló ṣe mí, wọ́n ṣe bó ti ní kán dá owó epo padà sí 162. Well, ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì máa sọ wọ́n rí àwọn ò ní kán increase owó epo. Mínísítà náà rọ́bìṣì náà ló sọ. Okay, jẹ́ n bèrè kọ̀ lọ́wọ́ ẹ̀ ta ni mínísítà petroleum? Ta ni president Nàìjíríà? Ṣòrí pé àwọn pípù yìí gangan ni ghost worker. Ìgbà náà ṣe take about ní National Assembly ṣé o rí pé ṣé mínísítà petroleum wà bẹ̀ tó bá yà máa rìn káàkiri wọn láwọn wá ghost worker káàkiri àwọn gangan ọ̀gá ghost worker kò sí tí orí bá ti bàjẹ́ báyìí kò sígbà tí ẹsẹ̀ náà rìn kán ọjọ́ tètè kú orí bẹ̀ àánú ẹ̀ ń ṣe mí ìṣòro ọ̀rọ̀ Nàìjíríà ó dàbí nǹkan táwọn Malian máa ń sọ ni tí píkà bá jí owó olódà àbú ìbẹ̀rẹ̀ ló máa bá wọn ṣètò ẹ̀ràn àmọ́ píkà òun rìn lódà ó wá jí owó ààrẹ ta ló máa bá ṣètò ẹ̀ràn rà ṣòdìpọ̀ kan tàn wá ní ìlú yìí ni wo jẹ́ kí n pẹ́ padà mo fẹ́ ṣe giveaway fún àwọn fáànù mi lẹ́ni okay thank you.